Ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo ẹ jẹ́ ká wo fídíò tó ń play lẹ́gbẹ̀ẹ́ mi ìtumọ̀ kí tí àwa kò bá rí àwa kì í sọ ìjọba wá síbi láti wá sọ adára ṣe ìwádìí dáadáa lórí ẹ̀ ní kí a tó wá sọ èyí tó bá yẹ kí ìgbà àkọ́kọ́ lẹ́yìn dáa fún wa lórí ìkànnì bá a like comment kí subscribe ẹ ṣe àwọn fídíòs wa kí balẹ̀ máa jẹ ìgbádùn àwọn content báyìí ẹ wo ẹ jẹ́ ká play fídíò yìí. Ẹ wo kábíyèsí wa tó wà lókè yìí ọba aláàfin Ọ̀yọ́ Akeem Ọwọ́adé ẹlẹ́wù ẹ̀dùwà. Ẹ wo kábíyèsí wa tó wà lápá bí ọba Ọ̀ọ̀ni Adéyẹyè Ọ̀jájá tree. Ṣé rí ọ̀rọ̀ ìfẹ́ ni mo fẹ́ sọ lénìí o, despite pé ta bá sọ̀rọ̀ ìfẹ́ náà àwọn òpònú kan sì máa wá bí tó máa fi kọ́mẹ̀ntì tí kò dáa sílẹ̀. Ṣé rí gbogbo ẹni tó bá ń ṣe búburú lórí ìtàn Yorùbá Ọlọ́run á tú àṣírí wọn. Bẹ́ẹ̀ ni ṣé rí gbogbo àwọn tó bá ń rí ráìtì ìtàn Ọlọ́run á tú àṣírí wọn. Má wulẹ̀ fèsì mi ẹ kàn ṣàmì ni o. Ṣé wá rí gbogbo àwọn tó bá fẹ́ wá da ọba pọ̀ mọ́ra wọn tí wọ́n ń ṣe èpè fún ọba kan nítorí ọba kan Ọlọ́run á tú àṣírí wọn. Ṣé rí mi ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ yìí, èmi kàn máa wá bí láti make peace ni. Kò sí ọ̀rọ̀ tí gbogbo yín sọ àtorí àtọrun gbogbo yín kò sí ìtò tó gbé sáré. Mi ní láti dárúkọ gbogbo àwọn oníkàtìkàtì tó ń sọ̀rọ̀ yẹn kò sí ìtò tó gbé sáré. Bọ̀ṣẹ́ rí nǹkan tí mi fẹ́ mọ̀ ni pé tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé tẹ́ ẹ bá wà lórí péjì èèyàn tẹ́ ẹ bá fẹ́ kọ́mẹ̀ǹtì tó bá jẹ́ ẹni tó kọ́ nílé eré ẹni tó lọ fún lálàáfíà ẹni tí kò ń ṣe pókàn ìyá owó wá sórí ibi kò ní bọ́ sórí péjì èèyàn kó máa búyàn lórí cyber page ẹ. Lóòótọ́ tá a bá sọ̀rọ̀ a fẹ́ káwọn èèyàn comment but comment with your sense. Ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà míì náà comment pẹ̀lú sense. Mo wá fi àsìkò yìí mo fi rọ àwọn bàbá wa gbogbo ẹ̀yin kábíyèsí méjèèjì orí tèmi náà orí adé ni ní tó bá wo ní kálukú kò sọ èébú tán bó èmi ò so. Èmi wá fẹ́ sọ́lá ní ọ̀dọ̀ tèmi o tó dẹ̀ pé tí n bá sọ mi ní láti pèèyàn gbogbo àwọn tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ káàkiri á gbọ́ ẹ ceasefire ó ti tó gẹ́ ẹ jẹ́ àgbárí eléyìí ká lè rí ìjà ní ìjà. Bàbá mi Onírìṣà bàbá mi Ọwọ́adé Aláàfin ẹlẹ́wù ẹ̀tù 1 wọ́n ní àsìkò yìí tèmi náà dẹ̀ mọ̀ wọ́n lásìkò yìí la ní ìdíyìn o. Àsìkò yìí gangan ló yẹ kẹ́ dúró bí ọmọ Yorùbá. Àwo ò ní kọrin ewì láti fi ṣépè bí gbogbo àwọn ológun dúdú fi ń ṣépè àwọn àjànàkú àwọn awíkàtìkàtì àtàwọn tó ń tọṣẹ àwọn ọlọ́ṣẹ 400 500. Ìbá jẹ́ pé èèyàn rí ṣe èèyàn kan máa tọṣẹ online ní 400 500. Ọ̀rọ̀ mi pọ̀ o màá kàn fi ilẹ̀ pé ta ni Ọlọ́run ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti bú mi. Mo dẹ̀ mọ̀ pé ńgbà tí ta ni Ọlọ́run yìí wà lẹ́wọ̀n tán mu àmọ́ ìgbà tí a fi jáde pé ẹ fi ta ni Ọlọ́run lẹ̀ ìgbà tó jáde náà a rí. Kódà ìgbà tí ìyá Sunday Igboho ṣe òkú mo ní pítù ẹ̀ lọ́wọ́ bó ṣe fò mọ́ mi níjọ́ tó máa kọ́kọ́ sọ̀rọ̀ èmi ló fi ta yín. Kí irú ta ni Ọlọ́run yẹn bọ́ ìyẹn ó sì máa lo ẹ̀wọ̀n lẹ́ẹ̀kan sí mo fẹ́ kẹ́ sẹ́ǹdẹ̀ sí. Kí irú ta ni Ọlọ́run máa pe ọba tiwa ní bọ̀dá Akeem kó máa pe Ọwọ́adé odidi Aláàfin ó wá ká gbádáwò ó bọ́ sínú igbó kan nu ilé òun sọ̀rọ̀. Ta ni Ọlọ́run tó bá mú ẹ lẹ́ẹ̀kejì òní rẹ nígbà ẹlẹ́ o kò sẹ́ni tó máa pa ẹ o bọ̀ tí ọwọ́ bá tẹ̀ ẹ́ lẹ́lẹ́ẹ̀kejì òní rẹ nígbà ẹlẹ́ gbogbo yín ibi ìlà jókòó sí voice record tán gbé ńgbà tá tó sẹ́ǹdì ẹ̀ kàkà tí àwọn èèyàn sọ̀rọ̀ tó da selfish interest tó ní kálukú wá ní ó lè fi tún sọ̀rọ̀. Àjànàkú bọ́ta wọ́n gbé kọ́ńtrátì àsáwọn kan ti set ẹ̀ up
ó kó sí páńpẹ́ bí gbogbo yín máa ṣe kó sí páńpẹ́ nìyẹn. Èmi ò fẹ́ mẹni tó ń fún yín lówó o, mi ì fẹ́ mẹni tó ń sponsor yín o, mi ì fẹ́ mẹni tó ń jẹ́ àyín ọ̀pọ̀ bọ̀dẹ́ jẹ́ ká ṣe rere. Àjànàkú tó bá gbọ́dọ̀ mi jẹ́ kí nọ́mbà 6 ẹ pé ó ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé ni. Awíkoko ó ṣẹ̀ pé 50 ni. Tó bá ń bímọ léra wọn ní ìgbà táwọn màmá wa ń bímọ wọn á bímọ 4. Nọ́mbà 5 ló máa wà sí èmi. Tó bá yẹ pé báwọn ìyá wa ṣe ń bímọ gbà ọlọ́dún kan àbọ̀ náà bímọ ni ó kéré jù wàá tó àbílẹ̀ 4 mi. Gbogbo ebú tẹ̀ ń bú yẹn kò so lára mi. Àwọn ọ̀rọ̀ tẹ̀ ń sọ kò sí òótọ́ ń bẹ̀. Èyí kan náà tún bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ẹni wọ́n ní ìyá mi pé ó ń kiri àgbo dóò náà mo mọ̀ páràbó ni. Ọmọọba Gbádégẹṣin Bello ní ìyá mi 6 ló kọ. Tí bá gbé fọ́tò ìyá mi sẹ́gbẹ́ ìyá ẹ̀ ńgbà tí ìyá mi wà Ṣàngó Òde ẹ̀ máa fọ́. Àmọ́ lẹ́ni tí mo wá yìí mo wá bẹ àwọn bàbá wa ni. Mo dẹ̀ wá bẹ gbogbo àwọn tó ń ṣe ètò. Mi ò nídìí láti pè yín o. Ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ti Ọ̀yọ́, tẹ́ ẹ jẹ́ ti Ìbàràpá, tẹ́ ẹ jẹ́ ti méjèèje, tẹ́ ẹ bá wà ní anywhere, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ cease fire ó tó gẹ́. À ń polówó àwọn bàbá wa ká polówó wọn sódà ni including myself. Èmi gan bára mi wí. But nǹkan ẹyọ kan ni pé nobody should come to my platform and tell me pé mi ò lè post Aláàfin. Nobody should come to my platform and tell me pé mi lè pe Aláàfin lólórí ọba. Ẹ lọ sórí platform Ilé Ifẹ̀ yín náà lè ṣe ní tó bá wù yín. Ẹ má wá comment kò dáa. Ẹ jẹ́ kó rí yín pé àgbàlagbà mi àwọn obìnrin mi àbọ́bì wọ́n á máa báyàn sọ̀rọ̀. Anybody tó bá comment òṣì lọ́dọ̀ mi ní láti reply ẹ̀sán kó ló máa fẹ́ jẹ́ wẹ̀ torí mi ìwà ẹ. You can comment but kì í ṣe pé kó búyàn kí ló tó rí yín òun pé ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ̀ ń sọ ẹ̀yin àti àkọ́bí mi àbí lastborn mi lẹ́gbẹ́ mi. Àmọ́ àsìkò tẹ́mi wà yìí àsìkò ìjà kọ́ o torí mo rí àánú gbà gan mo dẹ̀ rí oore gbà. But mo fẹ́ kẹ́ ẹ ní lọ́kàn wípé ẹ stop láti máa sọ pé bóyá èmi fẹ́ gba owó kan lọ́wọ́ Aláàfin, mo fẹ́ gba oyè kan lọ́wọ́ Aláàfin. Tí n bá fẹ́ gba oyè máa ti gboyè lọ́wọ́ bàbá Lámídì Adéyẹmí. Yóò ní oyè tí bàbá fún mi náà ní pé ó fi mí ṣe olórí ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́. Kò sóyè tí mo fẹ́ jẹ tí mi ì rí. Ẹlẹ́ẹ̀kejì ṣe bó lóyè ni mí ní Ọ̀yọ́túnjí. Bọ́ bagún àfọ̀yọ́túnjí land ni mí dèní. Ó pa bàbá ọba kò pa bàbá ọba ó fẹ́ gboyè bàbá ọba tẹ́ ẹ pa ń kọ́ gbogbo àwọn kọ́mẹ̀ntì wèrè yẹn là ń rí. Bọ́ mo bẹ̀ yín kábíyèsí ọba ikú bàbá yèyí. Aláṣẹ ńlá ni kábíyèsí. Ẹ dákun kí gbogbo cease fire. Bàbá mi ò ní rìṣà ẹ dákun torí Ọlọ́run kí gbogbo cease fire. Àtọ̀tún àtòsì inú ilé kan náà sí láti jọ ń wá. Kò wá sí ìtàn tá a wá fẹ́ sọ nílẹ̀ Yorùbá lénìí. Kò sí ìtàn náà tẹ́ fẹ́ sọ nílẹ̀ Yorùbá lénìí tí ò so mọ́ ìtàn Ọ̀yọ́ àti Ilé Ifẹ̀. Lẹ́yìn yẹn ẹ̀pin yòókù. Ogun jà Ọ̀yọ́ lóòótọ́. Ọ̀yọ́ ló pọ̀ jù ní gbogbo ilẹ̀ Yorùbá. Tó ní kálukú bá bẹ̀rẹ̀ sí ní tú oríkì wọn á mú fún yín. Àìmọye tó ní pé bàbá wọn Ìjẹ̀rù ni wọ́n. Yàrá wọn tẹ̀dó sí Ìbàdàn. Mo ti rí àwọn ọmọ Ọ̀yọ́ tó yẹ pé Ìjẹ̀bú ni bàbá ẹ̀ bí sí ó wálé ẹ̀kan ni. Bàbá mi kábíyèsí kú bàbá yèyé. Bàbá mi ò ní rìṣà. Lóòótọ́ a lè máa jìjà àgbà bá ṣe ba láyé nìyẹn. Bọ̀ ẹ jẹ́ ká mójútó ilẹ̀ Yorùbá ó ti tó gẹ́ báyìí. Àsìkò tó yẹ ká mójútó ilẹ̀ Yorùbá pọ̀ ó kàn yà mí lẹ́nu because nígbà táwọn Kwara dínà ìpá àwọn ṣe Yorùbá ogun ló dé yìí sìn ṣọ́ máa fi wọ́n lẹ̀ ni. Ṣé tógun bá délé ọ̀ṣọ́ máa fi wọ́n lẹ̀ ni. Ẹlẹ́ẹ̀kejì kí tó parí ẹ̀ bàbá mi Olubadan mo bẹ̀ ẹ̀yin náà o ọwọ́ tẹ́ ẹ fẹ́ gbé wá yẹn ò da bàbá o. Àsìkò tá a wà yìí àti ìpa náà kan kí ló ṣẹlẹ̀ gangan. Bàbá Adéyẹmí tẹ́ ẹ jọ ní pantá bàbá ti lọ. Gbogbo bẹ̀ ni gbogbo yín náà máa dé ẹjọ́ tó lọ lọ́hùn. Anybody tó bá ń bú Olúbàdàn orí ẹ̀ burú o. Gbogbo ẹnu mo fi sọ ẹni tó bá lanu pàkà tó ń bú Olúbàdàn torí Olúbàdàn sọ ẹ jẹ́ kó sọ̀rọ̀ ọba ni. Bọ̀ kábíyèsí ẹ má sọ̀rọ̀ tó máa tún dá wàhálà lẹ̀ nílẹ̀ Yorùbá. Àti ìyanjú eléyìí mo bẹ̀ yín ni mo bẹ̀ yín bàbá mi Ládọjà. Ọlọ́run ní ba ti ń jẹ́ àsìkò tẹ́yìn wà yìí ẹ̀yin ò ní lórú ọdún táwọn yòókù lọ ẹ máa lù jù bẹ́ẹ̀ lọ láṣẹ Ọlọ́run. Àbá mi ò jájá ẹ má bínú gbogbo tẹ́ ẹ bá ti rí. Aláàfin ẹ má bínú gbogbo tẹ́ ẹ bá ti rí tó wá látọ̀dọ̀ ọmọ yín mo bẹ̀ yín
ire owó ire ọmọ o gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire gbogbo ẹ̀yin ọmọ aládé gbogbo ẹ̀yin ọmọ olóyè brọ́dà yìí náà ni o àbúrò yín ọ̀rẹ́ yín ọ̀tá àwọn kan ẹ jẹ́ n clarify ẹ̀ bẹ́ẹ̀ èní tí mo wá yìí everything tí máa ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta peace ni fún àwọn tó bá fẹ́ peace. ọ̀rọ̀ bàbá mi Ládọjà ni mo fẹ́ sọ kábíyèsí o bàbá wa Ládọjà the Olubadan of Ibadan. Bàbá mo kọ́kọ́ ní àdúrà kan fún yín àdúrà àkọ́kọ́ tí mo fẹ́ ṣe fún bàbá Ládọjà ni pé bàbá Ọlọ́run á jẹ́ ẹ pẹ́ o Ọlọ́run á jẹ́ ẹ gbó o bàbá ẹ ti ń babọ̀ ti pẹ́ ẹ kúrò nínú ọba téèyàn kan lè ṣàlàyé bí ìlú ṣe jẹ́ ẹ kúrò nínú ọba tó lè ní kòríta ẹ ti ṣe òṣèlú ẹ ti ṣe sẹ́nétọ̀ ẹ ti ṣe gọ́vnà wa rí ní Ọ̀yọ́ mo wá fẹ́ bẹ̀ yín nítorí Ọlọ́run mo tún wá ní àdúrà ẹ má wo pé mo kéré ẹ wádìí mi dáadáa ọmọ yín ni mo jẹ́ àbúrò dẹ̀ ni olóyè Sunday Igboho tó jọmọ yín ló jẹ́ sí mi ọmọ bàbá kan náà ni wá bàbá mi Ládọjà mi ò ní fẹ́ kẹ́ bínú ọmọ àlè pọ̀ nílẹ̀ Kóòtù Òjíire ṣe rí ọmọkùnrin tó sọ̀rọ̀ sí bàbá Ládọjà yẹn ọ̀rọ̀ ọjọ́ mi lọ̀rọ̀ ẹ̀ bọ́ bàbá àdúrà mi sí yín ni wípé gẹ́gẹ́ bí mi ṣe jọmọ Ọ̀yọ́ tẹ́ ẹ jọmọ Ìbàdàn ẹ mọ̀ pé bàbá mi lẹ jẹ́ àwa ti kọjá ẹni tó máa sọ̀rọ̀ tó máa tàpá sí Ìbàdàn ò ẹ́bà ní nǹkan kan pẹ̀lú Ọ̀yọ́ ní agédéré látàyè àwọn bàbá wa látòòṣà Ìbàdàn one of the strongest ìlú tó so mọ́ Ọ̀yọ́ gan Ìbàdàn ló súnmọ́ Ọ̀yọ́ jù kábíyèsí bàbá mi Ládọjà ọba aládé nìyí ẹ má jẹ́ ká gbọ́ èrèfé ọ̀rọ̀ bàbá mo bẹ̀ yín nítorí Ọlọ́run lẹ́ǹkan sí ẹ má jẹ́ ká fi nǹkan tó ti lọ ẹ má jẹ́ ká fi bẹ̀rẹ̀ kábíyèsí mo bẹ̀ yín lẹ́ǹkan sí àdúrà tèmi sí yín ni pé Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́pẹ́pẹ́ gbogbo ohun tó ń jẹ́ pé èèyàn ń lo ọdún kan ọdún méjì lórí oyè èmi gẹ́gẹ́ bí ẹnìkan Almoruf lórúkọ mi bàbá mi ò gbàdúrà ẹ̀ sí yín ẹ máa pẹ́ lórí oyè ẹ máa pẹ́ bí ewé mọ́pẹ́ ṣe ń pẹ́ bàbá yẹn ti dàgbà Ọlọ́run àwa jẹ́ ẹ̀dògbó ọmọ làwa jẹ́ sí yín ẹnikẹ́ni nílẹ̀ Yorùbá tó bá ṣẹnu pọ́nranpọ̀nran wọn lọ́mọ Ọ̀yọ́ kan jáde mo ṣe ní ọ̀rọ̀ títí ọ̀rọ̀ ọjọ́ mi ni ọmọkùnrin náà lélẹ̀ mo sì máa padà wá ṣe fídíò fún kábíyèsí Olúbàdàn ní tó jẹ́ kó sọ̀rọ̀ ó yé mi o bọ̀tọ̀rọ̀ yẹn ò gba ẹnu ẹ̀ Ọ̀yọ́ ò ránṣẹ́ o agbẹnusọ lèmi jẹ́ fún Ọ̀yọ́ tí gbogbo èèyàn dẹ̀ mọ̀ kábíyèsí Aláàfin ò ránṣẹ́ ó dáṣẹ́ ìjẹ́ ni o Ọ̀yọ́ Mèsì ò ránṣẹ́ ó dáṣẹ́ ìjẹ́ ni o àwọn ọmọ Ọ̀yọ́ ò ránṣẹ́ ó dáṣẹ́ ìjẹ́ ni o ní tó ti lè múrù yẹn bú Olúbàdàn ta ni ò lè bú tó bá ti wá rí fọ́tò tèmi náà kó bú mi kémi wá bá pọ̀ tán pé ta ló sanwó fún tó fi lọ ń bú Olúbàdàn ìṣọba àrífín bàbá mi Ládọjà mo fẹ́ kẹ́ ẹ gbàgbé tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ẹ gbọ́rọ̀ sẹ́nu wa ẹ gbọ́rọ̀ ẹnu àwọn ọmọ yín mo dẹ̀ fẹ́ kẹ́ ṣe ìrẹ́pọ̀ nílẹ̀ Yorùbá ìrẹ́pọ̀ tí fẹ́ kẹ́ ṣe ni pé ta ni ó pe ìjọ àwọn ọba tí orí òfin kò bàbá Ládọjà níbi tí ẹ ní agbára òṣèlú dé agbára yín kan Ọlọ́run tó wá ti wá sọ yín dọba lọ́jọ́ kìíní àná sẹ́yìn mọ̀ pé ẹ lè dọba ọ̀pọ̀lọpọ̀ ló ti kú síwájú yín ọ̀pọ̀lọpọ̀ lẹ́jọ́ ṣe kékeré ọ̀pọ̀lọpọ̀ làwọn gọ́vnà ẹ mọ̀ gọ́vnà méjì ló ti jẹ lọ́yọ̀ọ́ tó kú léra wọn bàbá ń boná wà àtúntì lọ́ńkọ́ ìkòtò yìí náà gbogbo àlà ń lọ àwọn àtàjọ́ ọmọ yìí náà a máa kú torí àmọ́jọ́ ta máa lọ bàbá mo fẹ́ kẹ́ bá wa ṣe oríire lásìkò yìí mo fẹ́ kásìkò tí ń yàtọ̀ sí gbogbo gọ́vnà tó ti ń jẹ nìbàdàn àti gbogbo Olúbàdàn tó ti ń jẹ àgbàdo ọdún kan ọdún méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́wàá fún yín a fẹ́ kẹ́ pẹ́ débi pé yes ẹ tẹ ọ̀pá yẹn wọ́n á fẹ́ lè máa fọ ọmọ yín dání kọlọ́jọ́ tó dé bàbá ikú yìí ò ń ṣèṣì ó dọ̀la ikú yìí ò ń ṣọ̀la ó tún dọ̀la ọlọ́ọ̀dẹ́ ń tán mo gbàládùra fún yín pé Ọlọ́run á jẹ́ pẹ́ lórí oyè kábíyèsí ọmọ tó sọ̀rọ̀ yẹn Ọ̀yọ́ ò ránṣẹ́ o
tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu irú mi sìn Ọ̀yọ́ ò rán mi sí àmọ́ mú gbìjọ Ọ̀yọ́ bọ́ tó bá ti rí i pé èmi ni mo sọ tí mo jẹ́ ọmọ yín tí mo sọ̀rọ̀ yìí gbogbo àwọn spíkà tó wà lọ́yọ̀ọ́ gbogbo ọ̀nà máa tẹ̀lé bẹ́ẹ̀ ni a máa kúrò lórí ọ̀rọ̀ Awíkòkò àtàjànàkú a máa ti kúrò lórí ọ̀rọ̀ ní àní rí ọba kankan fín èmi tí mo jọ́mọ yìí mi ìrọba fín rí ọ̀rọ̀ lásán ni mo sọ àwọn tó ń gbégbá kínní ẹ má jẹ́ kí oníkálukú kan bọ́ bàbá mo fẹ́ kẹ́ fi ẹnìkan jófin gẹ́gẹ́ bí pàwọ́ òṣèlú bẹ́ẹ̀ ni gbẹ́gẹ́gẹ́ tó wá jẹ́ ọba kábíyèsí ọlọ́run ajẹ́ ẹ̀pẹ́ o ẹ dákun torí ọlọ́run gbogbo tí bàbá wa bá ti ṣe bàbá Adéyẹmí àti bàbá Adédìbú tó ń ṣe fún yín kábíyèsí ẹ dákun ẹ má ràn ró ẹ wọlá pé ọmọ làwa jẹ́ sí yín ẹ wọlá àwọn Sunday Ìgbòho bọ́n ṣe tẹ̀lé yín tó ẹ wọlá gbogbo àwọn tó jẹ́ Ọ̀yọ́ gbogbo àwọn tó jẹ́ Ìbàdàn tó ń fẹ́ràn Ọ̀yọ́ sí Ìbàdàn tá à ń fẹ́ra wa kábíyèsí ẹ gbọ́dọ̀ bínú o ìyàwó tèmi gangan ọmọ Ìbàdàn ni bẹ́ẹ̀ ni ìyàwó mi ọmọ Ìbàdàn ni ọ̀rọ̀ ọjọ́ mi ni ẹ dẹ̀ mọ̀ kábíyèsí ẹ dákun torí ọlọ́run mo fi ọlọ́run bẹ̀ yín ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run mo fi bẹ̀ yín gbogbo tí ọmọkùnrin yẹn sọ yẹn ẹ kà bí ẹ kó pònú ni kò mọ̀rọ̀ sọ ìjà kan tá a sì ń yanjú láàrin Ọ̀yọ́ àti Ifẹ̀ àti ìrìnyanjú tán nígbà tèmi ní kọ́ ceasefire ń ṣe lọ̀pọ̀nú àwọn òpònú kan tó ń bú mi bẹ́ẹ̀ náà ní ṣó ti rẹ̀ yín ni ẹ̀ẹ̀jà mọ́ nígbà tẹ́ mọ̀ pé lágbára kinní kan ló lórí kinní kan ló lórí Aláàfin olórí ni láàyè tiẹ̀ Ọ̀ọ̀nìrìṣà olórí ni láàyè tiẹ̀ Àkárìgbò olórí ni láàyè tiẹ̀ Olúbàdàn olórí ni láàyè tiẹ̀ Òṣèmọ̀wé olórí ni láàyè tiẹ̀ Aláké Ẹ̀gbá olórí ni láàyè tiẹ̀ Awùjalẹ̀ Ìjẹ̀bú olórí ni láàyè tiẹ̀ kábíyèsí kò sí ẹni tó lè lọ pàṣẹ nínú Ọ̀yọ́ Ọ̀yọ́ òde lè wá pàṣẹ fún Ìbàdàn mo mọ̀ yẹn dájú ṣé wàá rí po à ń pín ipò lọ́balọ́ba tó bá jẹ́ yẹn náà ló máa pè yín kò sí wàhálà o gẹ́gẹ́ bí èmi torí mi lè speak fàlàfin lórí ẹ̀ àmọ́ ẹ jẹ́ ká ṣe bó ṣe tọ́ kábíyèsí èmi ò ní fẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ àwọn ọmọ kàwọ́ kẹ́ ẹ jẹ́ káwọn kan tó jẹ́ pé nígbà tẹ́ bá máa gbàdé yín ọ̀rọ̀ gidi lèmi fẹ́ gbọ́ lẹ́nu yín gẹ́gẹ́ bí ọba ẹ má jẹ́ káwọn ọmọ wèrè kan fi yín ta yín íńtánẹ́ẹ̀tì ti bàjẹ́ tẹ́ ẹ bá jẹ́ ká tẹ̀lé òfin tẹ́yìn bàbá wa lè tẹ̀lé ọwọ́ òfin ò bá mú gbogbo wọn òfòlọ́n búra ẹ bá wa ṣé kò fi mú wọn tófin bá mú ẹnì kọ̀ọ̀kan nínú wọn orí wọn máa pé ẹ jẹ́ kí inú wọn kọ́ fi ẹ̀wọ̀n gbára bó ti ẹ̀ṣọ́ ọdún bíi 4 àbí 5 wọn á mọ̀ pé èèyàn ń jókòó síwájú kámẹ́rà kó máa búyàn kó wò pé kò sẹ́ni tó lè mú òun a lot of wa ti gbàgbé yí pé kíní yìí by our phone number wọn máa trace wa by your location wọn máa trace wa àwa ti kú òun ẹ̀ tó mo ti ń sọ ti pẹ́ but still ẹ̀tì náà kábíyèsí a máa ráwọn òpònú tó sì máa wá bú wa èyí tí mo sọ yìí a máa ráwọn ọmọ Ìbàdàn tó máa ní kíni nígbà tó ń bu kí ló wà ẹlòmíì báyìí kọ́mẹ̀ǹtì ló tẹ̀lé kò gbọ́ ọ̀rọ̀ téèyàn ń sọ bàbá mi Ládọjà èmi á jẹ́ kẹ́ ẹ̀mí yá gùn o wọlé Ọlọ́run wọlé àlùkùránì wọlé Bíbélì Ifá Ṣàngó Olúkòso àyàrá ná gbogbo àwọn tó ń tọ́ tẹ ìlú Ìbàdàn dò ní jẹ́ ṣiṣẹ́ gbogbo àwọn tó ń tẹ ìlú Ìbàdàn dò kàn ní jẹ́ ṣí ilẹ̀ tẹ̀ ṣé wàá rí ọmọ tó sọ̀rọ̀ tó jẹ́ ọmọ Ọ̀yọ́ tó sọ̀rọ̀ yẹn èmi ń fi dá yín lójú ẹ lọ confam bàbá ẹ lè má mọ̀ mí ẹ dẹ̀ lè mọ̀ mí àmọ́ ẹ mọ̀ mí ẹ kàn mọ̀ pé mi ni bàbá àwọ̀ òòràn níṣẹ́ lọ́yọ̀ọ́ mi ò dẹ̀ fẹ́ kẹ́yìn àtàláàfin ní pàǹtá ẹ gbàgbé nǹkan tí bàbá Adéyẹmí lọ ṣe àbí tó ti ṣẹlẹ̀ ẹ dákun kábíyèsí ọwọ́ adé ọmọ yín ni bó ṣe jẹ́ pé Aláàfin Ọ̀yọ́ tó ọmọ yín sì ni ọwọ́ adé ọmọ yín ni bàbá wa Abdul Hakeem ọwọ́ adé ẹlẹ́wọ̀ ẹ̀tù wà the Aláàfin of ilẹ̀ Yorùbá kábíyèsí ẹ dákun ẹ má bínú bàbá wo Olúbàdàn mò ń bẹ̀bẹ̀ on behalf of gbogbo ọmọ Ọ̀yọ́ pátá mò ń bẹ̀bẹ̀ on behalf of gbogbo ọmọ Yorùbá mò ń bẹ̀bẹ̀ pẹ̀lú gbogbo orí adé tó wà nílẹ̀ Kóòtù Òjìrè bàbá mi Ládọjà Olúbàdàn tó Olúbàdàn bá wọ níkà ó mẹgbẹ́ bàbá ẹni tó ń ṣe o oníkálukú ló mọbi tó ti wá o orísun tèmi ní Ìbàdàn o ọmọ yín ni mo fẹ́ dákun o ẹ ṣáà lè gbọmọ lọ́wọ́ mi torí gbogbo tinú ẹ̀ ló ti bí fún mi kábíyèsí ó yẹ kẹ́ wọ láàyè kẹ́ má wò pé mo kéré ẹ gbàdúrà mi ẹ gbẹ́bẹ̀ mi ire o ẹ ṣé bàbá mi kò ní bàjẹ́ lágbára Ọlọ́run o the Olúbàdàn of Ìbàdàn land
kábí. àwọn pàtì kan bẹ they are always particular about group bàbá Jákètóyè. àwọn lẹ́ẹ̀ máa gbọ́ tí wọ́n máa káńtà Sunday Igboho, àwọn lẹ́ẹ̀ máa gbọ́ tí wọ́n máa káńtà bàbá Jákètóyè, àwọn lẹ́ẹ̀ máa gbọ́ tí wọ́n sọ pé lọ́la òde yìí ni wọ́n ànáǹsì. àwọn lẹ́ẹ̀ máa gbọ́ pé wọ́n ń tara wọn ni a ti fún wa ní republic, àwọn lẹ́ẹ̀ máa gbọ́ lẹ́nu wọn. tí gbogbo yẹn wà lórí rẹ̀ dàrú ni nílẹ̀ Yorùbá, ṣé gbogbo wa pátá la mú kún mẹ́kọ̀ọ́ ni? wọ́n ti wá bá mi rí tán pé kí mi lọ confirm lọ́dọ̀ àwọn governors ilẹ̀ Yorùbá pé declaration ti wà lọ́wọ́ àwọn declaration letter ti wà lọ́wọ́ àwọn governors. mo wá bú sẹ́rìn, ṣé àwọn governor wá gọ̀ débẹ̀? declaration wà lọ́wọ́ governor, yóò wà tó máa sọ pé I pledge to Nigeria my country. àwọn tọ́lọ̀ ń kó sí ipò agbára ní orílẹ̀-èdè yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ò dá nǹkan kan mọ̀, wọ́n kàn lọ opportunity ni. ṣé lè fi irú èèyàn tó ní ọpọlọ sí bọ́dà kó má mọ bó ṣe scrutinize àwọn tí ń wọlé láti bẹ̀? pẹ̀lú condition tí Nàìjíríà wà yìí, tó bá jẹ́ pé bọ́dà wa àwọn èèyàn mójútó dáadáa ni, ní problem yóò ní dé level tó dé yìí, ibi tí wọ́n ti ń gbẹjọ òru san. tó ìbà lọ́wọ́ Elédùmarè, ọba ògóògó, ọba àjíkẹ́, ọba àjíjẹ́, ọba afẹ́nifẹ́re, ọba àjòwàpè, agbẹnimọ́dẹ̀yìn, afúnimọ́ṣẹ̀rẹ̀gún, ọba alógunlọ́lá ní ìlẹ́yẹ, ọ̀gbàgbà tí gbára àdúgbò, àbọ̀ ọgbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ náà fìn. ìbà lọ́wọ́ dáńgbọ́gbọ́n bàbá kókó, èrò ọ̀kàtàpá bàbá lóṣùn, aṣọ mẹ́rìndínlógún báyìí lásọ ṣàpọ̀nà, yémiyémi gbẹ́kín, ọgọgọ rúmọrúmọ, apanimáhàgún olókìkí òru. ìbà lọ́wọ́ yín àti ìdímọ̀jẹ èèyàn, ajẹrun òró, ajẹ̀dọ̀ èèyàn mọ́bì, àtò òró jẹ̀ fún ọ̀gálantá. ìbà yín o, arúgbó aṣọ mọ́balẹ̀, láàlú ògiri òkú dọwọ́ rẹ, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ mo ló dọwọ́ rẹ lónìí. ilẹ̀ mọ́jà ṣe ọ̀tẹ̀ o, mọ́jà tójú rẹ mọ́lẹ̀, ẹ̀gún ayé mọ́jà ogun alẹ́sẹ̀, aṣọ ọ̀ka ènìyàn mọ́jà tẹ̀, aṣọ àwọn àgbàlagbà mọ́jà tẹ̀. ẹni táwa ṣẹ̀tá bẹ̀ tí ò ní gbà, Elédùà dọwọ́ rẹ lónìí, mọ́jà bárò ẹni bẹ́ẹ̀ dá kápapọ̀. ọpẹ́ ni fún ọ, ó jí wa sí mọ́lẹ̀ alààyè lẹ́nìí, Elédùmarè ọba ògóògó. kí ló gbé wa wá sórí ètò lẹ́nìí? ọ̀rọ̀ nípa Yorùbá nation ni. mo rí àsọ̀rọ̀yànràn àwọn èèyàn wa kan lórí fọ́nrán kan, wọ́n ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Yorùbá, wọ́n wá ń sọ kùdẹ̀kùdẹ̀ àti àwọn ìjákulẹ̀ tí wọ́n bá pàdé lórí ìrìn àjò yẹn. ṣùgbọ́n mo kàn fẹ́ fi àmì ìdánilójú kan hàn fáwọn èèyàn wa ni wípé Yorùbá nation kú o. iná rẹ̀ sì ń jò wàràwàràwàràwàrà. ẹ mọ̀ pé tí èèyàn bá fẹ́ rin ìrìn àjò láti di ibi gíga, tó o bá fọgbọ́n inú rẹ tó o mọ̀, téèyàn bá fi pamọ́ dáadáa, àwọn tí wọ́n mọ nǹkan wá wọ́n wárí. ìdí nìyẹn tẹ́ fi rí tí gbọ́ ẹ lọlẹ̀ Londonit, àwọn èèyàn ò dákẹ́, wọn ò sì dúró. àwọn tó jẹ́ àgbàgbàgbà nínú ilé wọn ò dákẹ́. àwọn tó jọmọdé tí wọ́n wà lórí síríìtì, àwọn náà ò dákẹ́. iṣẹ́ ń lọ ní ràbájì gan. mo fi dá yín lójú ni, mo fi yín lọ́kàn balẹ̀ pé ẹ má káàárẹ̀ ọkàn. ibi tá a fẹ́ kí obì ó ti lálẹ́ hù àti bá obì ń bẹ, ẹ fọkàn yín balẹ̀, ẹ fọkàn yín balẹ̀. èmi kìíní mo fi dá yín lójú, nítorí jẹ́ ká sinmi àti máa pariwo ẹ̀ kì í ṣe ti bẹ̀rù, kì í ṣe tójó, ṣùgbọ́n nítorí pé ọgbọ́n là fi tò ètò ìlú, ọgbọ́n sì là fi lólé ayé. àwọn bàbá wa dẹ̀ sọ̀rọ̀ kan, wọ́n ní àwọn bàbá wa mọ́nímọ́ní, bàbá wa mọ̀yànmọ̀yàn, wọ́n ní n tá bá fi pamọ́ ní máa níyì,
èyí tá a bá ń fi léde lójoojúmọ́ kì í níyì. Ìdí nìyẹn tó fi dàbẹ̀ pé àwọn èèyàn rọra dọwọ́ bò díẹ̀, wọn àfẹ́ káwọn èèyàn máa rí bí ìrìnàjò yẹn ṣe ń lọ nítorí ìṣubú àwọn kan, àwọn ẹni ìṣáájú. Kíní kan wà tó fẹ́ kó dá yín lójú, ẹ wo orú bàbá Bánjí Akíntóyè, bàbá pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè. Tẹ́ ẹ bá wo éèjì bàbá àti ìlàkàkà bàbá yẹn, ẹ rí wípé àtìgbà tí wọ́n ti wà lọ́dọ̀ọ́ ni bàbá yẹn ti jàjàgbara lórí bó nílẹ̀ Yorùbá ó ṣe nítumọ̀. Kì í wá sòní tọ́jú ogbó ti dé ni bàbá wa gbé ìran Yorùbá gun ẹṣin ayán. Torí mo rí ìyá kan tí ń ké tatatan tí ń sọ̀sọ́kùsọ lẹ́nu, mo wò ìyá ẹ̀ títí, mo rí pé a lot of people tí máa ń àtàkì bàbá yẹn, gbogbo wọn ò mọ orí yẹn tí bàbá jẹ́. Kódà wọ́n lè jọ ṣèwé kan bí wọn sínú ìlú kan náà, wọn ò mọ̀. Nígbà tí bàbá wa Awólọ́wọ̀, Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wà láyé, tá à ń pariwo bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lọ́tùn lósì, Awólọ́wọ̀ ni, Awólọ́wọ̀ ni, Awólọ́wọ̀ ni. Ṣé ẹ rò pé kò sí alátakò ńgbà náà ni? Alátakò wà f'Awólọ́wọ̀ náà tí wọ́n ń wá ṣubú rẹ̀ lójoojúmọ́ nínú Yorùbá, lórílẹ̀‐èdè Yorùbá. A rí nínú ọba, a rí nínú ìjòyè, bẹ́ẹ̀ ni a rí nínú àwọn èrò ìlú tí ń wá k'Awólọ́wọ̀ ṣubú nígbà yẹn nítorí àtijẹ tiwọn nìkan. La bàbá mọ́nimọ́ni, bàbá mọ̀yànmọ̀yàn ṣe máa pa àṣà mọ̀ pé béèyàn ń gúnyán láàrin ìlú ọlọ́ta, bọ́ọ̀ ṣe dáadáa ọlọ́ta, bọ́ọ̀ ṣe dáadáa ọlẹ́ni tí ó mọ̀ ta kù ọ́. Bọ́rọ̀ ìrìn àjò ayé ṣe rí nù. Òun ni tẹ́ ẹ rí tí ń ṣẹlẹ̀ sí bàbá Bánjí Akíntóyè. Bàbá Bánjí Akíntóyè ṣẹ̀ṣẹ̀ máa gba ínsọ̀tì káàkiri, wọn ṣẹ̀ṣẹ̀ máa gbà á. Gbogbo ẹ̀dá tí ó bá ti jó lórí, ínsọ̀tì ó dàbí aṣọ àtẹ̀wù tán ń wọ̀ ni. Ìwọ̀nba ni wọ́n gbọ́dọ̀ kọ́ gan ìwọ̀sí, ìwọ̀nba lèèyàn máa kọ̀wọ̀ sí mọ́. Téèyàn bá jó lórí, tọ́ọ̀ bá ti fẹ́ kí ìlú túmọ̀ lórí, ìwọ̀nba lọ kọ̀wọ̀ sí, ọkàn máa wòran. Yorùbá ní ẹnu tí gbin wọn fi bú òrìṣà ń padà bọ̀ wá fi lọlẹ̀ níwájú ẹ̀. Àwọn bàbá wa ló sọ bẹ́ẹ̀. Ìdí rèé, mo wò ìyá yẹn títí orí TikTok mo ti rí, kò sí tí ìyá yẹn ò fẹnu sọ tán, kò sí tí ìyá yẹn ò fẹnu sọ tán lábẹ́ ọ̀run. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ti gbọ́rọ̀ orú wọn, ẹ ti mọ ibi tí wọ́n ti ń dún, ẹ sì mọ tí wọ́n ń dún fún. Bẹ́ẹ̀ yẹn ṣe ń béèrè lọ́wọ́ bàbá Bánjí Akíntóyè, làwa náà máa béèrè lọ́wọ́ yín, làwọn aráàlú náà sì ń dàrẹ́tì béèrè sọ́dọ̀ yín tẹ́yìn náà ò lè dáhùn. Àwọn tí ń jàjàgbara fún Yorùbá nation pọ̀, groups tó ti pọ̀, apart from àwọn tó gbé Yorùbá nation dání tó jẹ́ original láti ilẹ̀ tá a mọ̀, tó jẹ́ bàbá Bánjí Akíntóyè, olóyè Sunday Igboho, Ológunlolúwa, bẹ́ẹ̀ lọ, àtàwọn àgbààgbà ẹgbẹ́ bẹ́ẹ̀ lọ tá à lè dárúkọ. Àwọn brothers, àwọn sisters tí wọ́n di òpó ńláńlá mú ìjàngbara Yorùbá nation. Tí wọn ò sinmi, tí wọn ò sì bẹ̀rù. Ṣùgbọ́n gúrùpù pọ̀, kì í ṣe tí bàbá Bánjí Akíntóyè nìkan, àwọn èèyàn míì náà ń bẹ, oríṣiríṣi ẹgbẹ́ ń bẹ tá à nílè mọ mẹ́sàn orúkọ wọn bí.
tó jẹ́ ọmọ Yorùbá táwọn náà sọ pé àwọn ń jà fúnra Yorùbá irú àwa yìí amọye èèyàn tí amọye gúrùpù tí ń approach wa on daily basis. Oríṣiríṣi gúrùpù eléyìí sọ pé báyìí ń ta wọn eléyìí sọ pé ibi táwọn bẹ́ẹ̀sì sí rè eléyìí sọ pé olórí àwọn bó ṣe rí rè. Torí púpọ̀ òye ọ̀pọ̀lọpọ̀ Yorùbá kò yí àwọn èèyàn wa dáadáa pé gúrùpù pọ̀ tẹ́ bá gbọ́ orúkọ wọn but the same flag the same mission náà ní. Tẹ́ bá bẹ́lẹ̀ ìpàdé ilé ó sọ fún yín pé kódà àwọn ti gbégbèsè báyìí kódà àwọn ti ṣe débí báyìí kódà àwọn ti ṣe débí. Ṣùgbọ́n gbogbo àwọn gúrùpù tá à ń sọ yìí àti ìrí nínú wọn tó lè jáde síta boldly pé àwa rèé ní táwa gbé dání rèé ibi tá a bá dé rèé. Àwọn tó ń give report ibi tí wọ́n bá ní àjò dé òun náà ni àwọn section bàbá Bánjí Akíntóyè. Àwọn ni the only section tẹ́ ẹ ti lè rí táwọn yóò ti mọ spell ibi tí àjò dé fún yín. Àwọn nìkan àwọn ni wọ́n dẹ̀ ní majority bẹ́ẹ̀ lérò ti pọ̀ jù. Ibẹ̀ ni gbogbo orígun mẹ́rin tílẹ̀ Yorùbá ní ti dúró. Tó bá yẹ pé gbogbo agboolé tí ń bẹ lẹ̀ Yorùbá lẹ́ẹ̀bà ń bẹ̀ ọ̀dọ̀ bàbá Bánjí ni. Eléyìí kì í ṣe campaign. Àmì ìdánilójú ni fáwọn tí ń béèrè pé níbo ni wọ́n bá dé. Ṣùgbọ́n tẹ́ bá wá ra wọn kan àwọn gúrùpù tí mo sọ yìí púpọ̀ nù wọn yìí ṣalátakò púpọ̀ nù wọn náà ń ṣiṣẹ́ kó lè dáa ni wọn ò kì í ṣọ̀tá ìlú wọn kì í ṣe